ẹ̀yin aráàlú àrà tó ti dáyé o àrà dáyé o. kí ló ṣẹlẹ̀. ń ṣẹlẹ̀ ìwà nípò ń ṣẹlẹ̀ nípò kí kò bá ṣẹlẹ̀ mẹ́ni sọ. abalájọ ẹsẹ̀ ní dẹ̀ ń pé 90 mọ̀ lẹ́sẹ̀ ìkọ́ ẹ̀ máa kú pípípí kọ́ ẹ̀ kú pípípí láì jòògùn èkúté àwọn ìdẹ́ ń kú 40 30 50 60 70 ẹni ọlọ́run bá bá ṣeré ń pa àwọn ọdún ìmọ̀ká alẹ́ yẹn ẹ̀ ṣe tomatiki o ń pa yìí láyé lẹ́sẹ̀ gan-an kẹ́ ń kú pípípí ẹ̀ẹ́dẹ̀ yé nìyàn ṣùgbọ́n àwa ti mọ̀ ẹni bá wà bọ̀ pé òun fẹ́ pẹ́ láyé ẹ̀pẹ̀ kò rí mi èmi rèé èmi Àjànàkú bàbá sẹ́mi yù olódodo kò lẹ́jọ́ bàbá gbadégẹ̀ṣi kúdà ìsí ọmọ òkùnrin bìdó jẹlifíjẹ lọ́hùn ọkọ̀ súbè kéèyàn bá fẹ́ pẹ́ láyé ẹ̀pẹ̀ kò rí mi. bàbá olódodo kí ló ń ṣẹlẹ̀ náà ẹja wa tán àwọn aṣáájọ lẹ̀pọ̀ náà ni àjọ lẹ̀pọ̀ ni. àdé lukú máa gbọ́ tẹ́bọ́ ọmọ pé Jésù wí inú ọ̀rọ̀ rẹ̀ níjọ́ ẹ̀. pé kí ni. ọmọkùnrin yẹn ara pọ̀ lọ́rẹ̀ ìfún gbogbo ènìyàn lówe ní túbọ̀ fẹ́yìn ìjẹ́tẹ̀mí máa yan nànà rẹ̀. ẹ ti lọ wájú bàbá. oya ẹja wa tán. oya gbé tirẹ̀ síbí. yẹ etí mi o. máa gé ti já. máa rí pé mo gé já. ayẹyẹyẹ bàbá ẹ má gé mi létí ẹ fẹ́ pa mí ni ẹ má pa mí lẹ́yìn ó ti há. bàbá olódòrò kí ló dé ẹ fẹ́ pààyàn ni kí ló ṣẹlẹ̀. àwọn bàbá rẹ̀ má pànìyàn mẹ́lẹ̀ pànìyàn ní tèmi ọmọ wọn ó ṣe ni. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún sẹ́yìn àjẹfẹ́ pààyàn ni. má gbó ló ṣe ó ṣèkó kí ló ṣe fún ilé ìsẹ̀yìn ẹ̀ka ṣe báyìí. ó béèrè lọ́rẹ̀ táyà mọ́tò ẹ̀sẹ̀ ní kò mọ iye fọ̀gà ń ṣe táyà lílẹ̀ yìí ó ti ń bá mi ṣe táyà láàyè á ti lé lẹ́ẹ̀mẹrìndínlógún àbí kí mò ń sọ ó rè ń bá mi ṣe táyà láti gba mo ti jogún mọ́tò ìlọ́wọ́ ìyàwó bàbá mi 500 naira ránṣẹ́ táyà ẹgbẹ̀rún kan lòún gbà lọ́wọ́ mi wá sí lílé èrè táyà bá tún jò èrè mo pé kí n la ṣe táyà lọ́dọ̀ ẹlòmíràn lọ́dọ̀ Alábí alágídígbò ọ̀ṣẹ́ táyà tán mo fún ọ lẹ́gbẹ̀rún kan mo fẹ́ má lọ́rọ̀ pè mí padà pé kí n gba 500 naira pé ṣéǹjì mi rè yẹn. bàbá ẹ dúró gba ṣéǹjì yín náà. ṣéǹjì kí ni yẹn èmi kì í jẹ́gùn mọ́yán o 1000 ránṣẹ́ táyà fún mi o. jẹ̀gùn mọ́yán kẹ̀ 500 naira lówó yín. ó tì èmi kì í jẹ́gùn mọ́yán sẹ́ 1000 rán bá mi ṣe. ẹ wo dádì 500 naira là ń ṣe táyà dádì wọ́n dẹ̀ ti sọ fún wa wípé owó àlùbáríkà ni ká máa gbà àdè gbọ́dọ̀ gbà jù yẹn lọ. àjẹ́ pé olùkú kò la àlùbáríkà nìyẹn 1000 ló ń gbà lọ́wọ́ mi ó dẹ̀ ti ń gbà ó ti pẹ́. wọ́n ń gbà yín ni o. wọ́n ń gbà yín ni náà 500 naira lówó táyà. arákùnrin ṣé ó ti gbọ́ wọn ṣe fún mi báyìí mo ti wá nílé ti pẹ́ mo fẹ́ já etí rẹ̀ yẹn sọnù ni mò ń retí ọlọ́pàá yóò fẹ́ wá fi mú mi kó lápẹ́ mú ìwà àdéjọ́ bí wá máa bá wọn kan lẹ̀. bàbá ọ̀rọ̀ yà bí mi ṣé èké wá take laws into your hands ni. ìtumọ̀ kí ìtumọ̀ yẹn. ẹ ń ṣèdájọ́ lọ́wọ́ ara yín nìyẹn ṣé ẹ mọ̀ wípé tẹ bá ṣe léṣe ó lè dọ̀rọ̀ court ṣó yẹ kádájọ́ wá sọrú yín sẹ́wọ̀n at your age. jọjọjọjọjọjọ mo ṣe bí wọn náà lọ́rọ̀ gidi lẹ́rùn ni kóòtù ro aṣọ di gbóró ya jèjì kò gbọ́dọ̀ wọ̀ ẹ ní ṣo níbẹ̀. òótọ́ lẹ sọ bàbá mi ò kàn fẹ́ kẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara yín ni ó dà bàbá ẹ má bínú sà ẹ jọ̀ọ́ èmi náà ti rí nǹkan tó ṣe lóòótọ́ kò dáa tó ó ń gba 1000 naira instead of 500 naira irú wọn dẹ̀ pọ̀ káàkiri ṣùgbọ́n ẹ má bínú ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́. bàbá mo gbọ́ wípé wọ́n lẹ lóògùn àìkú lọ́wọ́ ìdí nìyẹn tí mi fi wá bá yín o torí pé èmi fẹ́ lo 90 tàbí 120 years kí n tó kú o ẹ jọ̀ọ́ bàbá o. ó dà ìwọ fúnra rẹ yìí ń bá mi sọ̀rọ̀ yìí ọmọ ọdún mélòó bàbá rẹ kó ikú. 120 ni bàbá mi kan tó kú. ọmọ ọdún mélòó ni ẹ. 100 ọdún. ìwọ kò lè tó yẹn ọlọ́run rè máa ṣọ́ ẹ di 50 papà kó ṣe wáyé ìwọ ẹ kó fira rẹ lọ́kàn balẹ̀ tẹ́rẹ́ ni máa pẹ́ láyé lẹ́sẹ̀ yìí ẹ̀pẹ̀ kò rí mi àwa ti róògùn rẹ̀ ṣe n kò lóògùn kú lọ́wọ́ òṣùgbọ́n gbogbo mẹ́tọ́ọ̀dù kéèyàn má dẹ̀kù ní kékeré mọ́ déédéé rẹ̀ ti wà lọ́wọ́ mi oògùn àwọn bàbá mi ní jẹ́ n kò mọ̀ wúlò rẹ̀ tẹ́lẹ̀. bàbá ẹjọ́ fún mi ẹ ṣàánú mi èmi náà máa fi ṣàánú fáwọn èèyàn ní ẹjọ́. òun ti ẹ̀dá báyẹn ẹjọ́ máa kó oògùn mi tọrẹ ẹni bá máa kú kó máa kú máa fògùn mi tọrẹ fẹ́ni kọ̀kọ̀ nígbà yẹn òkú kílẹ̀ ṣe fún mi mo bó nìyàn ṣe pàbó mo bá jọba ṣe pàbóre yẹn náà ẹ máa kú bó bá wù yín kẹ́ kú lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún èèkàn mi. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ sà ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí n ṣe fún yín. owó ńlá ní pẹ̀lú ètùtù. bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa sà ẹ ṣà. àlòwò ńlá ẹlẹ́bẹ̀nú ogun bàbá mi ni ó káre bàbá mi àríbídó olùbò òdòdó olùgbò gbogbo ọ̀jẹ̀ kẹ́sẹ̀ ni kò mọ bàbá mi bẹ́ẹ̀ bá ń dégèlè odùn bàbá mi wà nù àwọn alágbára ayé bàbá mi ibà ọmọ káṣẹ́rùbùtù ṣòro èso ọmọ olúwa rẹ̀. ok lónìí kí wọ́n lọ wá báyìí. bó bá ti lè ṣèlérí fún mi pé ò ní fún nìyàn lò lẹ́yìn ara rẹ̀ wà á pẹ́jù mẹ́tù ṣe là lọ. mo promise yín sà. ó yá fi mí lẹ́gbẹ̀rún 5 owó ẹyọ 9
ojú ológbò mẹ́sàn ọkà bàbà mẹ́sàn eégún gidigidi mẹ́sàn aláyùn bẹ̀rẹ̀ mẹ́sàn ojú kìnìún mẹ́sàn kìnìún ń bẹ láàyè ni o èyí erin mẹ́sàn ọmọ ńlẹ̀ yìí rùdì rẹ kò gbọ́dọ̀ gé mẹ́sàn ahọ́n ṣèbí mẹ́sàn. bàbá kí ni mo fẹ́ fi gbogbo dáadáa tẹ kà sílẹ̀ yìí ṣe ibo ni kí n ti rí àwọn ṣèbé mẹ́sàn ìrù ọmọlé tó gé kúrú àbí kílẹ̀ tiẹ̀ pé náà àyín ṣèbé àbí irun gbọ̀nkẹ́rẹ́ níbo ni kí n ti rí gbogbo eléyìí tá ìsọ̀lẹ̀ àbí kí ni gbogbo rọ́bìṣì náà. máa gbọ́ ẹni máa pẹ́ láyé máa ṣe wàhálà o àdé kó ènìyàn fẹ́ pẹ́ láyé kó má rí dààmú irọ́ ni ìkànnì máa fọwọ́ mú àwọn èrò yìí mo fẹ́ pè fún ẹ 16 ni. ìyẹn ni pé kò tiẹ̀ tí ì tán. tán kẹ́ ó sì kú sígù mẹ́sàn-án irùngbọ̀n kẹrẹ mẹ́sàn-án bàtà olúwo àgbàdá aláké funfun ìkó lábàwọ̀n àdé ọ̀nì ìlífẹ̀ àbètí ajá aláàfin lọ́yọ̀ọ́ bàtà olúbàdàn ọ̀pá tẹ̀lẹ̀ yàtà ọjà ńlò lóṣogbo ìlẹ̀kẹ̀ orímọ̀lùsì ṣé ní gbọ̀gbọ̀rọ̀ yáwùjalẹ̀ ńlò. ẹ wo ó ti tó. jẹ́ kí n kà tán ń jẹ́ pé n ṣá máa jó dédé rẹ papọ̀ màá wá fi sin gbẹ́rẹ́ sí ẹlẹ́gbẹ̀tì má jẹ́ kí n tàn ẹ́ bí ikú bá ń pè ẹ́ ó lè gbọ́. mo ti wá gẹ̀ẹ́tì pé ẹni tó bá ti ń wá tí ò sọnù kiri ó máa padà rírì kúrì ni in fact á sì tún gbàgbàkúgbà. ìwọ rè mọ gbàkúgbà yòó ń gbà kiri ìwọ rè pé ó fẹ́ kú kí n fi ẹ́ lóògùn àbòrí pé mo gbé sáńbọ́ọ̀dù síta pé mo ń ṣèṣègùn ẹni kò bá lè tàn yín jẹ ẹ ò ní gbà tirẹ̀. ó yá ẹ̀gbọ́n mi járe ẹ̀yin ìlétí ẹni bá mọ̀ pé òun fẹ́ pẹ́ láyé wà á máa jẹ́wé bẹ̀ wà á máa rìn ó máa fẹsẹ̀ rìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọgbọ́n àwọn bàbá wa rè yẹn ó máa fẹsẹ̀ rìn lóko máìlì láàárọ̀ ó máa ṣiṣẹ́ lóko ó tún máa fẹsẹ̀ rìn padà sílé lírọ̀lẹ́ ó kì í jẹran dídín ẹran tútù ránjẹ ó kì í ṣẹ̀fọ̀ kó jìnnà ju bó ṣe yẹ lọ wà á máa jata ẹ̀mí kó jata ẹ̀mí yẹpẹrẹ ni ìwọ̀n retí máa tì wà á mọ́gìrì sébẹ̀ irú gbọ́dọ̀ pọ̀jọ ẹran lọ wà á máa gbó wà á jẹ ewúro pẹ̀lú efinrin wà á jẹ wéjègbò kọ́mọlúwàbí bá jí láàárọ̀ kùtùkùtù kó iṣóhunkóhun ó gbọ́dọ̀ mú mi bó jẹ́ ife omi kan wà á làágùn ṣúlẹ̀ ọjọ́ yẹn àlàáfíà ni ẹsẹ̀ nílé màá ṣerú rẹ̀ kò kú láìtọ́jọ́ irọ́ ni oògùn àwọn bàbá mi rè yẹn ẹni kò bá tẹ́ lọ́rùn gbogbo mo sọ yìí kó pẹ̀jọ́. èmi àjànàkú bàbá sẹ̀mí yú olódodo kò lẹ̀jọ́ bàbá gbadégẹ̀ṣin ikú dá ìsí ọmọ òkùnrin bí do jẹ̀líbí jẹ̀ lọ́wọ́ ọkọ̀ súbè kí n bá ti ń ṣe ṣàṣàìsì lígbàkúgbà gírígírí rárá mi máa ń lé.